Àmín. Ǹjẹ́ kí wọ́n pa Abrahamu padà ǹjọ́ lè ní kápsọ̀ padà wáyé. Allahu Akbar. Àmọ́ kí wọ́n pa Abrahamu padà nítorí wípé ọmọ tọ́jú orí rẹ̀ ò tí jù bá ń lọ tó pa èèyàn tó kún yẹlẹyẹlẹ nítorí pé fi ń wá owó. Ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀mi rẹ̀ bá tún gùn yóò ṣe tó burú jù yẹn lọ. Bẹ́ẹ̀ lọ ọba bọ́m̀bẹ̀. Ọba bọ́m̀bẹ̀. Ọlọ́run ò má jẹ́ ọ bọ́m̀bẹ̀ o. Àmín. Ọlọ́run má jẹ́ gbogbo àwọn tí ó ṣe tábìlì ni wọ́n fi bọ́nú dààmú yọ Ọlọ́run. Ọlọ́run ò má jẹnu wọn tọrọ. má jẹnu wọn tọrọ. Àmín. 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 Wọ́n bí Abrahamu tí ò tí ì ju ọmọ 2 years 5 lọ. Kí ló mú ọ pààyàn? Ó lóun fẹ́ fi wọ́ owó ni. Ọmọ tó pa ọmọ tó ti fẹ́ graduate tán ọmọ 22 years obìnrin. Wọ́n wá níbi ìnáwó lọmọ yẹn gbà lọ́dọ̀ ẹ̀. Bí a ṣe sọ. Bí wọ́n ti sọ. Ẹni tí wọn ò tí ì so igi wọn, ẹni tí wọn ò tí ì mọ̀ nílé wọn, ọwọ́ àlọ ẹ̀mí ẹ̀ balẹ̀ wípé nǹkan kan ò ní sí ọ. Allah. Ó ní confidence títí ó fi wọlé tọ̀ ó fi jọ kó ohun àti ẹnìkan. Nínú ilé. Ó padà wá sọ ẹni tí wọ́n ń retí pé yóò wọlé ọkọ àwọn náà máa jòkólẹ̀ pé ọmọ àwọn bẹ́ẹ̀ lé ọkọ báwọn ló ti jèrè ẹ̀. Ọwọ́ akùn yẹlẹyẹlẹ. Káwá bira wa léèrè pé ṣé kádàrá Ọlọ́run lọ́sẹ̀ ni àbáfọwọ́fà àbá ìlàmójútó. Àbá ìlẹ́kọ̀ọ́. Ìkànnì àtúnṣẹlẹ̀ recently bóyá bọ̀rọ̀ nù àbí Jigawa. Ọ̀tá bàbá rẹ̀ lóko. Bàbá ń roko lọ́wọ́. Òun àti bàbá sì ń jọ ń fa ọ̀rọ̀ kan láti ilé ó sì tẹ̀lé bàbá rẹ̀ dóko ó sì mú ọkọ ti ara ẹ̀ tí ń ro lọ́wọ́ ó sì lámọ́ bàbá rẹ̀ lámújẹ. Bàbá ò dọ́sítà tí bàbá fi kú. Kábìrà wa léèrè wípé téèyàn bá jókòó pé sí kádàrá leléyìí tí ń ṣe yìí ni. Àbá ìlẹ́kọ̀ọ́. Àbí nígbà tó lọ́ mọ̀ pọ́ ọmọ èèyàn ní ọ̀pá èèyàn sọ yẹ kéèyàn ó bírú ọmọ yẹn. Ǹjẹ́ àwọn ọmọ tí wọ́n ṣe kú pa yìí eléríire o. Ọmọ tó pa bàbá rẹ̀ yìí sẹ́mi pé wọ́n fóun náà ní súná. Bẹ́ẹ̀ni. Ọjọ́ rọrùn kí bàbá yẹn náà sanwó àlùbáríkà. Bẹ́ẹ̀ni kú bàbá òun ṣe wàhálà kọ́kọ́ ẹran. Ǹjẹ́ níjọ́ náà tí wọ́n bá fi hàn wípé ọmọ yìí ní ọ̀pá ọ. Òní ọ̀kọ́kọ́ pa. Níbo la ti ṣe dédé àgbákò. Báwo làwọn ọkùnrin tí wọn ò ṣe ní gbé? Báwo la ṣe ní wáyé tá a ṣe lásán tá a sì tún ní dábò? Mo ń bì kánú ọmọ mi léèrè wípé bọ́ọ̀sì wà yìí tí wá mi lọ bá dọ́wọ́ ẹ lónìí èló lọ fún mi ó ní máa fún yín 50,000 naira. Ọ̀rọ̀ ẹkúnlẹ̀ fi rẹ́rìn yìí. Máa ní 950,000 tó kún kọ́ lọ́wọ́ kò fún màmá òun. Èmi mo bí ọ ní wàhálà tí màmá òun ṣe lérí màmá òun ló rùn bóṣù mẹ́sàn-án. Ó ti gbàgbé èmi tí mo rù fáyè mọ iye ọdún. Tẹ́ẹ̀ tún ṣe wàhálà ẹ̀ náà. Ó yẹ ká lè rò pẹ́ méjì. Bẹ́ẹ̀ni. Àmọ́ náà ni ọwọ́ mọ̀ yìí. Bọ́ọ̀lù ẹ̀rọ owó lẹ́sàn. Bẹ́ẹ̀ni. Sọ́mọ pọ̀ ti dọ̀daràn nígboro. Ó ti dọ̀daràn tí a sì ń wọ́. Sọ́mọ pé ní tí òdi ọ̀ráyè kírun mọ́ kébi má bàa pa wọ́n náà. Kébi ọmọ bàa pa wọ́n ni. Bá tún wá lówó yìí tẹ́ ẹ mọ̀ wá wọn mọ́. Náà. Wọ́n ti wá sọ fún yín kalẹ̀. Wípé àwọn fẹ́ sanwó kan ní school òun fẹ́ ra sọ kan o. Bẹ́ẹ̀ni. Tọ́ba ní àjọ di next week. Tí wọ́n bàbá bá rò pé jẹ́ ń gbádùn ara mi táwọn ọmọ yẹn bá wá dún wájú rẹ̀ tí wọ́n bá rò pé tọ́ba bìyà wọn léèrè pé ẹja odò wo ni lọ́wọ́ kó lè dùn èyí tó sì dùn. Tí ìyá ọmọ bá ti bẹ̀rẹ̀ sí sí owó pé èyí tó tóbi ń bẹ̀ 7,000 bẹ́ẹ̀ ni èyí tó kéré ń bẹ̀ 8,500. ẹ sì fowó ìkan nínú àwọn ọmọ sì ní dádì mi sẹ́ẹ̀ gbàgbé owó 7,000 mo nígbàjọ Monday. ó ti gbà yí pé nígbà tó ti sówó dé ẹjọ́ tó fẹ́ jẹun. Nítorí táwọn ọ̀dọ́ bá lérò pé bóyá kò sómi mọ́ lẹ́yìn owó tá a fẹ́ fi jẹja ọ ni ìjẹja mọ́. ìjẹ bẹ́ẹ̀ ni ẹja pinnu. jàmá mùsùlùmí. kí ẹ wá máa ṣe owó alábàáyì. torí ẹjẹja mọ́. torí ọmọ torí ẹ̀dọ̀daràn nígboro tó tún wá jẹ́ pé irú ọmọ òun lẹ́nìkan wá gbé kalẹ̀ sórí tébù tó kún bí ẹran. Allahu Akbar. ká tó lè gbà pé kádàrá. ká tó gbàgbé kádàrá. ló ti sún yín. ẹ̀sùn wa o. ká tó lè gbà yí pé kádàrá ló kò lórí ọmọ. ká tó gbàgbé kádàrá ló kò. lórí ọmọ. lórí ọmọ. Ibo làwa gan bá dé. Ibo làwa gan bá dé kí lójúṣe tiwa táwọn náà ṣe bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n Ànábì wa Núhù. Alayhi salatu wa salam. Ọlọ́run qala ya Núhù innahu laysa min ahlika innahu amalun ghayru salih. Fala tas'alni ma laysa laka bihi ilmun. Inni a'isuka an takuna minal jahilin. Allah. Eléyìí rẹ̀ o. Naam. Ànábì wa Núhù. Ànábì Ọlọ́run ni. Ànábì Ọlọ́run ni. Níjọ́ tí omi dé
tó mi bẹ̀rẹ̀ sí kó gbogbo àwọn èèyàn lọ. tí ń kó àwọn èèyàn. Olúwa ń gbé ọmọ rẹ̀ náà lọ pẹ̀lú àwọn tí ń kó lọ. pẹ̀lú àwọn tí ń kó lọ. Ànábì Nuhu wá ní ọmọ mi ló mi ń gbé lọ yìí. Ọlọ́run. Innahu min ali ará ilé mi náà lọ́mọ. Ará mi lè mí Ọlọ́run wá ni. ní qala ya Nuhu. Innahu laysa min alika. Ará ilé rẹ̀ kọ́ ọkàn bí ní tiẹ̀ kọ́. Ọbí ni kò sínú ẹ̀ mọ̀lẹ́bí rẹ o. Innahu amalun ghayru salihi. Iṣẹ́ rẹ̀ kan ò sí lọ́wọ́ ẹ̀. Kò sí lọ́wọ́ ọmọ náà. Fala tas'alni ma laysa laka bihi ilmu. Ntọ́ ọba ní mọ̀ nípa rẹ̀ má bi mí léèrè. Má bi mí léèrè. Má sọ pé ará ilé rẹ ni. Má sọ pé ará ilé rẹ ni o. Mọ́kà bí ni ọmọ kọ́ ọmọ ni kì í sọmọ rẹ̀. Kì í sọmọ rẹ̀. Ọkàtà rẹ̀ jáde ni. Ìyá àǹtà kù náà mi nà lè já ìlínà. Mo kìlọ̀ fún rẹ̀ Ànábì wa Nuhu. Wọ́n náà má di òpè èèyàn. Má dópè. Ẹlẹ́rìí rẹ̀ o. Náà. Ọmọ rẹ̀ tó mi ń gbé lọ. Fúnra ara Ọlọ́run lọ́mọ̀ pé Ànábì Nuhu ti ṣe tiẹ̀. Ó ti ṣe tiẹ̀. Ọmọ ló yọ lérí ibú. Ọmọ ló yọ lérí ibú. Ǹjẹ́ tọ́lọ̀ ń bá wa fẹ́ gbé ọmọ wa dìde pé ọmọ yàyàkuyà sáwọn òbí sáwàgàn ò ní kú èrì sọ́nà ń gbìjèmí rẹ̀ náà pé àwa náà ṣe tiwa. Ṣé ó gbìjà wa pé náà ká ṣe.